ẹ̀lẹ́ ńlẹ́ yìí o. Mo kí gbogbo ẹ̀yin bàbá mi àti màmá, ẹ̀yin ẹ̀gbọ́n àti àbúrò, ẹ̀dẹ̀ ọ̀dà bí oore ọ̀fẹ́ wa yóò máa pọ̀ sí o. A kú oṣù tuntun, oṣù kẹjọ náà tó ti ń lọ wẹ́rẹ́wẹ́rẹ́ nìyẹn. Ọlọ́run tó mú wa bẹ̀rẹ̀ ọdún yìí yóò kúkú mú wa parí rẹ̀ láyọ̀ àti ní àlàáfíà. Mo kí yín kú àbọ̀ sínú ìpalẹ̀mọ́ ẹ̀kọ́ ilé ẹ̀kọ́ ọjọ́ ìsinmi wa ti ọ̀sẹ̀ yìí. Orí ọ̀rọ̀ tí à ń gbé yẹ̀wò nínú ẹ̀kọ́ ilé ẹ̀kọ́ ọjọ́ ìsinmi, èyí tí gbogbo àgbáyé ń lò, àwọn ìjọ onírúurú ń lò bí ìjọ onítẹ̀bọmi, òun ni ìfẹ́ Kristi jẹ́ ìlànà. Ìfẹ́ Kristi jẹ́ ìlànà. Ìfẹ́ Kristi jẹ́ àṣẹ. Ìfẹ́ Kristi jẹ́ ìtọ́kasí. Ìfẹ́ Kristi jẹ́ àwòkọ́ṣe. Eléyìí òun la máa yẹ̀wò nínú ìwé Jòhánù kínní, orí 3, ẹsẹ̀ 1 sí 10 rẹ̀. Jòhánù kínní, orí 3, ẹsẹ̀ 1 sí 10 rẹ̀. Mo mọ̀ pé gbogbo ẹ̀yin ọmọ Ọlọ́run lẹ mọ̀ wípé ìwé tó jẹ mọ́ Jòhánù bí oríṣi 4 ní ń bẹ nínú Bíbélì wa. À ń pe ọ̀kan ní ìhìnrere Jòhánù, a sì ń pe ọ̀kan ní Jòhánù kínní, Jòhánù kejì, Jòhánù kẹta. Jòhánù kínní òun ni ẹ̀kọ́ wa ti ọ̀sẹ̀ yìí ló dá lé lórí. Jòhánù kínní orí 3, ẹsẹ̀ 1 sí 10 rẹ̀. Tí Bíbélì yín bá wà lọ́wọ́ yín, ẹ ṣí, ẹ jẹ́ a jọjọ kà á. Ìwé mímọ́ wípé ẹ wo irú ìfẹ́ tí bàbá fi fẹ́ wa, tí a fi ń pè wá ní ọmọ Ọlọ́run. Bẹ́ẹ̀ ni àwa sì jẹ́, nítorí èyí ni ayé ò ṣe mọ̀ wá, nítorí kò mọ̀. Olùfẹ́, ọmọ Ọlọ́run làwa ṣe nísinsìnyí, a kò sì tíì fi hàn bí àwa ó ti rí. Àwa mọ̀ pé nígbà tí a bá fi hàn, a ó dàbí rẹ̀, nítorí àwa ó rí i, àní bí òun ti rí. Olúkúlùkù ẹni tí ó bá sì ní ìrètí yìí nínú rẹ̀ á wẹ ara rẹ̀ mọ́, àní bí òun ti mọ́. Ẹnikẹ́ni tí ó bá ń dẹ́ṣẹ̀ ó ń rú òfin pẹ̀lú, nítorí ẹ̀ṣẹ̀ ni rírú òfin. Ẹ̀yin sì mọ̀ pé òun farahàn láti mú ẹ̀ṣẹ̀ kúrò, ẹ̀ṣẹ̀ kò sì sí nínú rẹ̀. Ẹnikẹ́ni tí ó bá ń gbé inú ẹ̀ṣẹ̀, ẹnikẹ́ni tó bá ń gbé inú rẹ̀ kì í dẹ́ṣẹ̀. Ẹnikẹ́ni tó bá sì ń dẹ́ṣẹ̀ kò rí i, bẹ́ẹ̀ ni kò mọ̀. Ẹ̀yin ọmọ mi, ẹ má ṣe jẹ́ kí ẹnikẹ́ni kí ó tàn yín. Ẹni tí ó bá ń ṣe òdodo ó já sí olódodo, gẹ́gẹ́ bí òun ti ṣe olódodo. Ẹni tí ó bá ń dẹ́ṣẹ̀ tèṣù ni, nítorí láti àtètèkọ́ṣe ni èṣù ti ń dẹ́ṣẹ̀. Nítorí èyí ni ọmọ Ọlọ́run ṣe farahàn kí ó lè pa iṣẹ́ èṣù run. Ẹnikẹ́ni tí a ti pa Ọlọ́run bí kì í dẹ́ṣẹ̀, nítorí irú rẹ̀ ń gbé inú rẹ̀, kò sì lè dẹ́ṣẹ̀ nítorí pé a ti pa Ọlọ́run bí. Nítorí èyí ni àwọn ọmọ Ọlọ́run ń farahàn àti àwọn ọmọ èṣù. Ẹnikẹ́ni tí ó bá ń ṣe òdodo kì í ṣe ti ẹnikẹ́ni tí kò bá ń ṣe òdodo. Ẹnikẹ́ni tí kò bá ń ṣe òdodo kì í ṣe ti Ọlọ́run. Àti ẹni tí kò fẹ́ràn arákùnrin rẹ̀. Èyí ni ọ̀rọ̀ Ọlọ́run. Kí Olúwa kó bùkún ọ̀rọ̀ rẹ̀ fún ìgbàlà ẹ̀mí gbogbo wa. Àmín. Lọ́sẹ̀ yìí, ẹsẹ̀ wúrà wa, ẹsẹ̀ láti rántí, ẹsẹ̀ àkọsọ́kàn, òun ni ẹsẹ̀ àkọ́kọ́ ìwé tí a kà fún wa yẹn. Jòhánù kínní, orí 3, ẹsẹ̀ àkọ́kọ́. Fún àtẹnumọ́, mo tún kà fún wa. Ìwé mímọ́ ní ẹ wo irú ìfẹ́ tí bàbá fi fẹ́ wa, tí ó fi ń pè wá ní, tí a fi ń pè wá ní ọmọ Ọlọ́run. Bẹ́ẹ̀ la sì jẹ́ o.
nítorí èyí ni ayé kò ṣe mọ̀ wá, nítorí wọn kò mọ̀. Ẹ wo irú ìfẹ́ tí bàbá fi fẹ́ wa, tí a fi ń pè wá ní ọmọ Ọlọ́run, bẹ́ẹ̀ la sì jẹ́. Nítorí èyí ni ayé ò ṣe mọ̀ wá, nítorí pé wọn kò mọ̀. Èyí ni ẹsẹ̀ láti rántí wa, ẹsẹ̀ wúrà wa, ẹsẹ̀ àkọsọ́kàn wa tọ̀sẹ̀ yìí. Ẹ jẹ́ a kọ sọ́kàn. Lẹ́ẹ̀kan sí mo kí wa kú àbọ̀ sínú ẹ̀kọ́ ti ọ̀sẹ̀ yìí. Ìwé Jọ́ọ̀nù kínní tá ń kẹ́kọ̀ọ́ nínú rẹ̀, ó jẹ́ ìwé tí àpọ́stélì Jọ́ọ̀nù kọ sí àwọn ọmọlẹ́yìn Kristi kan tó dàbí ẹni tí a ti fẹ́ fi ẹ̀kọ́ òdì gbá sọnù kúrò nínú ìgbàgbọ́ wọn. Àwọn tí wọ́n fẹ́ fi ẹ̀kọ́ òdì yìí gbá wọn kúrò, ọmọlẹ́yìn Kristi làwọn náà ń pera wọn. Ọmọlẹ́yìn Kristi làwọn náà ń pera wọn, ṣùgbọ́n wọn ò gbàgbọ́ wípé a bí Jésù Kristi nínú ara, nítorí wípé ẹ̀kọ́ Gíríkì ó fi yé wọn wípé ara yìí búburú ni. Wọn ò wá gbàgbọ́ wípé ẹni tí Jésù Kristi olùgbàlà aráyé ó lè wáyé nínú ara búburú yìí. Nítorí náà wọn gbàgbọ́ pé Jésù wá nínú ara. Wọ́n sì ti wá fẹ́ fi ẹ̀kọ́ òdì yìí gbá àwọn onígbàgbọ́ yìí, wọ́n ti fẹ́ fi gbá wọn jù gbó. Eléyìí ló mú kí àpọ́stélì Jọ́ọ̀nù kó bẹ gègé lọ́wẹ̀ kó wá kọ lẹ́tà tá ń kẹ́kọ̀ọ́ nínú rẹ̀ yìí. Afárahàn eléyìí a rí nínú orí kejì ìwé tá a ti ń kẹ́kọ̀ọ́ yẹn, Jọ́ọ̀nù kínní orí kejì, ẹsẹ̀ 4:30 sí 4:30. Jọ́ọ̀nù kínní orí kejì, ẹsẹ̀ 4:30 sí 4:30 wípé, nǹkan wọ̀nyí ni mo kọ̀wé sí yín ní ti àwọn tí ń tàn yín jẹ. Ìdí tí àpọ́stélì Jọ́ọ̀nù fi kọ̀wé yìí ó ní láti pe àkíyèsí àwọn onígbàgbọ́ kan tí àwọn kan ń tàn jẹ, tí wọ́n fẹ́ tàn kúrò nínú ìlànà òtítọ́ ọ̀rọ̀ Ọlọ́run láti fi tàn wọ́n jẹ. Ìdí tó fi mú gègé rẹ̀ tó fi kọ ìwé yìí sí wọn nu, kí wọ́n má bàa gba ẹ̀kọ́ ẹ̀tàn èyí tí wọ́n fi fẹ́ gbá wọn kúrò lágbo gbàgbọ́. Ẹ̀kọ́ yìí a wá pín sí ọ̀nà méjì. Nínú ẹsẹ̀ ẹ̀kọ́ wa tá a ti wá ń kẹ́kọ̀ọ́ lọ́sẹ̀ yìí, nínú orí 3 tá a ti ń kẹ́kọ̀ọ́, ẹsẹ̀ 1 sí 10 tá a ti ń kẹ́kọ̀ọ́, ibẹ̀ wá ni àpọ́stélì Jọ́ọ̀nù ti yànnàná àwọn àbùdá ojúlówó ọmọlẹ́yìn Kristi àti àbùdá àwọn ayédèrú ọmọlẹ́yìn Kristi. Nínú ẹ̀kọ́ wa tòní ló ti fi hàn wá kí ni àbùdá, báwo la ṣe dá ojúlówó ọmọlẹ́yìn Kristi mọ̀, báwo la ṣe mọ èyí tó jáyédèrú. Òǹkọ̀wé wa tá ń kẹ́kọ̀ọ́ nú rẹ̀ lọ́sẹ̀ yìí ó yànnàná rẹ̀ dáadáa. Ó tiẹ̀ jẹ́ á mọ̀ dáadáa nǹkan 5 tá a fi lè mọ ojúlówó ọmọlẹ́yìn Kristi. Ó sì sọ nǹkan 2 tó máa ń hàn gbangba nínú ayé àwọn ayédèrú ọmọlẹ́yìn Kristi, àwọn tí a pè ní ẹlẹ́ṣẹ̀, àwọn aláìṣòdodo. Abala 2 la pín ẹ̀kọ́ yìí sí. Abala àkọ́kọ́ ẹ̀kọ́ wa a pè é ní ìfẹ́ ńlá Ọlọ́run. Ìfẹ́ ńlá Ọlọ́run. Èyí ń ní í ṣe pẹ̀lú ẹsẹ̀ 1, 2 àti 3 ẹ̀kọ́ wa yìí. Jọ́ọ̀nù kínní orí 3 ẹsẹ̀ 1 sí 3. Nínú abala àkọ́kọ́ ẹ̀kọ́ wa yìí, àpọ́stélì Jọ́ọ̀nù ó ṣàlàyé irú ẹni tí àwọn ojúlówó ọmọlẹ́yìn Kristi máa ń ṣe àti irú ẹni tí wọ́n ó jẹ́ nígbà tí Jésù bá padà dé lẹ́ẹ̀kejì. Ẹ jẹ́ ká wò ó ní ṣísẹ̀ntẹ̀lé. Irú ẹni wo làwọn ọmọlẹ́yìn Kristi ṣe? Ojúlówó ọmọlẹ́yìn Kristi, irú ẹni wo ni wọ́n ń ṣe lónìí lọ́wọ́lọ́wọ́? Irú ẹni wo ni wọ́n? Lẹ́yìn náà a wá wo irú ẹni tí wọ́n ó jẹ́ nígbà tí Kristi bá dé lẹ́ẹ̀kejì. Ẹsẹ̀ àkọ́kọ́
nínú ìwé ẹ̀kọ́ wa yìí Jọ́ọ̀nù kínní orí kẹta ẹsẹ̀ ìkíní ó jẹ́ kó yé wa irú ẹni tí àwọn ojúlówó ọmọlẹ́yìn Kristi ṣe. Irú ẹni wo ni wọ́n? Ẹ jẹ́ a jọ ka ẹsẹ̀ ìkíní. Ẹ wo irú ìfẹ́ tí bàbá fi fẹ́ wa, tí a fi ń pè wá ní ọmọ Ọlọ́run. Bẹ́ẹ̀ ni a sì jẹ́. Nítorí èyí ni ayé kò ṣe mọ̀ wá, nítorí wọn ò mọ̀. Ohun tí a fi mọ irú ẹni tí àwọn ọmọlẹ́yìn Kristi tòótọ́ jẹ́ lọ́wọ́lọ́wọ́ òun ni pọ́mọ Ọlọ́run ni wọ́n. Ń tẹ́sẹ̀ àkọ́kọ́ sọ fún wa nìyẹn. Ọmọ Ọlọ́run ni wọ́n. Wọ́n èyí ṣerú Ọlọ́run. Ọmọ Ọlọ́run ni wọ́n ṣe. Tá a bá sì pè ní ọmọ Ọlọ́run, kò túmọ̀ sí wípé Ọlọ́run bá ya wọn sùn, wọ́n wá lóyún, wọ́n wá bí wọn. Ara lè yùn, ọ̀rọ̀ ẹ̀mí ni tá à ń sọ̀rọ̀ nípa rẹ̀ yìí. Ìyún ni pé a ti bí wọn nípa ti ẹ̀mí. Paul apostoli náà sì sọ òun náà sọ òtítọ́ yìí kan náà nínú lẹ́tà rẹ̀ tó kọ sáwọn ará Róòmù orí 8 ẹsẹ̀ 14 sí 16. Róòmù orí 8 ẹsẹ̀ 14 sí 16. Paul apostoli ní nítorí àwọn tí a ń ṣe amọ̀nà fún láti ọ̀dọ̀ ẹ̀mí mímọ́ wá, àwọn ní í ṣe ọmọ Ọlọ́run. Nítorí ẹ̀yin kò tún gba ẹ̀mí ẹ̀rù láti máa bẹ̀rù mọ́, ṣùgbọ́n ẹ̀yin ti gba ẹ̀mí ìsọdọmọ, nípa èyí tí àwa pẹ̀lú ń ké pé Ábà Bàbá. Ẹ̀mí tìkára rẹ̀ ni ó ń bá ẹ̀mí wa jẹ́rìí pé ọmọ Ọlọ́run làwa ṣe. Ìbí tẹ̀mí là ń sọ̀rọ̀ nípa rẹ̀ yìí, kìí ṣe bí tara. Ọ̀pọ̀lọpọ̀ àwọn èèyàn tó yẹ òye ni a máa ń rò pé ìbí tara ni wọ́n wàá máa béèrè wípé ọ̀dà o, ṣé Ọlọ́run bá ya yín sùn nílẹ̀ fi dọmọ Ọlọ́run? Èrò tara nu. Ìbí tẹ̀mí òun là ń sọ̀rọ̀ nípa rẹ̀ yìí, nípa ẹ̀mí mímọ́. Àwọn ọmọlẹ́yìn Kristi tòótọ́ ojúlówó ọmọ Ọlọ́run ni wọ́n. Wọ́n di ọmọ Ọlọ́run kì í ṣe nípa ṣe ń dáa. Wọ́n di ọmọ Ọlọ́run kì í ṣe nípa agbára wọn. Wọ́n di ọmọ Ọlọ́run kì í ṣe nípa ipá wọn. Wọ́n di ọmọ Ọlọ́run nípa ìfẹ́ Ọlọ́run sí gbogbo ènìyàn. Èyí tó mú un kó yọ̀ǹda ọmọ rẹ̀ kan ṣoṣo láti kú nítorí ẹ̀ṣẹ̀ wa, láti jìyà tá a bá jẹ, láti kú ikú oró tá a bá kú. Ìdí nìyí nínú ìwé ìhìnrere tí Jòhánù yìí kọ, ìhìnrere Jòhánù orí 3 ẹsẹ̀ 16, tí ìwé mímọ́ fi ní nítorí Ọlọ́run fẹ́ aráyé tó bẹ́ẹ̀ gẹ́ẹ́ tí ó fi ọmọ bíbí rẹ̀ kan ṣoṣo fún ni, kí ẹnikẹ́ni tó bá gbà á gbọ́ má bàa ṣègbé, ṣùgbọ́n kó lè ní ìyè àìnípẹ̀kun. Ètò ìgbàlà wa tọ́lọ́run ṣe láti inú ìfẹ́ Ọlọ́run ló ti wá. Ìdí nìyẹn tí Paul apostoli nínú orí 5 ìwé rẹ̀ tó kọ sáwọn ará Róòmù yẹn ẹsẹ̀ 9. Róòmù orí 5 ẹsẹ̀ 9 tí Paul fi wí pé ṣùgbọ́n Ọlọ́run fi ìfẹ́ òun pàápàá sí wa hàn ní èyí pé nígbà tí àwa jẹ́ ẹlẹ́ṣẹ̀, Kristi kú fún wa. Ọlọ́run fi ìfẹ́ òun pàápàá sí wa hàn ní èyí pé nígbà tí àwa jẹ́ ẹlẹ́ṣẹ̀, Kristi kú fún wa. So ohun gbogbo tó ní í ṣe pẹ̀lú ètò ìgbàlà wa láti inú ìfẹ́ Ọlọ́run ni. Ìdí sì nìyẹn tá a fi máa ń kọrin pé ikú oró tí ń bá kú, ìyà ẹ̀ṣẹ̀ tí ń bá jẹ, gbogbo ẹ̀ ló ti kó lọ, torí pé Ọlọ́run fi ìfẹ́ òun pàápàá sí wa hàn ní èyí pé nígbà tí àwa jẹ́ ẹlẹ́ṣẹ̀, Kristi kú fún àwa aláìwà bí Ọlọ́run. So gbogbo ojúlówó ọmọlẹ́yìn Kristi, ta ni wọ́n? Kí ni wọ́n báyìí? Wọ́n jẹ́ ọmọ Ọlọ́run. Kókó àkọ́kọ́ lábala àkọ́kọ́ ẹ̀kọ́ wa nù. Kókó kejì lábala ẹ̀kọ́ wa yìí ni wípé ta ni wọ́n wà jẹ́? Kí ni wọ́n jẹ́ nígbà tí Jésù bá padà dé lẹ́ẹ̀kejì? Ìlẹ́sẹ̀ ìkejì ẹ̀kọ́ wa yìí sọ fún wa. Kí ni wọ́n jẹ́? Kí wọ́n dà? Bóun ó ṣe rí nígbà Jésù bá padà dé lẹ́ẹ̀kejì? Ṣé Bíbélì yín wà lọ́wọ́ yín? Ẹ jẹ́ àjọ kàńtẹ́sẹ̀ ìkejì yẹn sọ. Ìwé mímọ́ ní olùfẹ́ ọmọ Ọlọ́run làwa ṣe ní ìsìn.
àwa tí ìfihàn wa báwa ó ṣe rí, àwa mọ̀ pé nígbà tí a bá fi hàn ìyún Jésù Kristi, a ó dàbí rẹ̀, nítorí àwa ó rí bí òun ti rí, àwa ó rí bí òun ti rí. Àwọn ọmọlẹ́yìn Kristi ní tòótọ́, a ó rí bí Kristi ṣe rí nígbà tí ó bá padà dé ní ẹlẹ́ẹ̀kejì. A ó dà bó ṣe dà, a ó pa wá lára dà, a ó dàbí rẹ̀. Paul Àpọ́sítélì sì fi òtítọ́ yìí náà Paul Àpọ́sítélì sọ̀rọ̀ nípa rẹ̀ nínú ìwé Kọ́ríńtì kínní orí 15, bẹ̀rẹ̀ láti ẹsẹ̀ 350 sí 51. Kọ́ríńtì kínní orí 15 ẹsẹ̀ 350 47 sí 51 49. Ìwé mímọ́ ní ọkùnrin ìṣáájú, èyí ni Ádámù, tinú erùpẹ̀ wá, ẹni erùpẹ̀. Ọkùnrin èkejì, èyí ni Jésù Olúwa, láti ọ̀run wá ni. Bí ẹni erùpẹ̀ ti rí, irú bẹ́ẹ̀ sì ni àwọn tí í ṣe ti erùpẹ̀. Bí ẹni ti ọ̀run ti rí, irú bẹ́ẹ̀ sì ni àwọn tí í ṣe ti ọ̀run. Bí àwa bá sì ti ru àwòrán ẹni erùpẹ̀, níwọ̀n ìgbà tá a bá gba Jésù Kristi ní Olúwa àti Olùgbàlà wa, bẹ́ẹ̀ ni àwa ó ru àwòrán ẹni ti ọ̀run. A ó dàbí Kristi nígbà tó bá padà dé ní bíbọ̀ rẹ̀. Torí náà, kókó kejì lábala àkọ́kọ́ ẹ̀kọ́ wa yìí ni pé a ó rí bí Kristi ṣe rí ní àbọ̀ rẹ̀ lẹ́ẹ̀kejì nígbà tí ń bọ̀ wá láti kó àwọn àyànfẹ́ lọ sílé. Kódà àwọn tó ti sùn, a ó jí wọn, a ó sì pa wá lára dà. Tó bá wá rí bẹ́ẹ̀, tó bá jẹ́ wípé nísinsìnyí ọmọ Ọlọ́run ni wá, tó bá jẹ́ pé nísinsìnyí ọmọ Ọlọ́run ni wá, tó sì jẹ́ pé ńgbà Jésù bá ń padà bọ̀ lẹ́ẹ̀kejì, a ó rí bó ṣe rí. Ìbéèrè wá ni pé irú ìgbé ayé wo ló wá yẹ káwọn ojúlówó ọmọlẹ́yìn Kristi máa gbé ní ìsìn? Ṣé kí wọ́n máa gbáyé bó ṣe wù wọ́n ni? Àbí kí wọ́n gbé bó ṣe wù Ọlọ́run? Eléyìí ń lẹ́sẹ̀ 3 ìwé wa ń sọ fún wa. Jòhánù kínní orí 3 ẹsẹ̀ 3, ó ní olúkúlùkù ẹni tí ó bá sì ní ìrètí yìí nínú rẹ̀. Ẹ gbọ́ mi dáadáa. Olúkúlùkù ẹni tí ó bá sì ní ìrètí yìí nínú rẹ̀, á wẹ ara rẹ̀ mọ́, àní bí òun ti mọ́. Olúkúlùkù ẹni tó bá ní ìrètí yìí nínú rẹ̀. Ìrètí wo? Ìrètí pé ọmọ Ọlọ́run lòun. Ìrètí pé òun ó rí bí Kristi ṣe rí ní àbọ̀ rẹ̀ lẹ́ẹ̀kejì. Ẹni ó bá ní ìrètí pé òun ó rí bí Kristi ṣe rí ní àbọ̀ rẹ̀ lẹ́ẹ̀kejì, irú ẹni bẹ́ẹ̀ yóò wẹ ara rẹ̀ mọ́, àní bí Kristi ṣe mọ́. Ìyún ni wípé yóò máa gbé ìgbé ayé rẹ̀ bí Kristi. Ìyàtọ̀ hàn nínú ayé rẹ̀ pé lóòótọ́ ọmọlẹ́yìn Kristi lélẹ́yìí. Tẹ́ ẹ bá sì gbàgbé ní Áńtíókù, ìgbé ayé àwọn ọmọlẹ́yìn Kristi ní Áńtíókù jọ ti Kristi ní wọ́n bá lẹ́kọ̀ọ́ yẹn mọ́ wọn lára, wọ́n bá ń pè wọ́n ní Kristiẹ́nì. Ìtumọ̀ èyí tí í ṣe Kristi kéékèèké. Àwọn bàbá wa nílẹ̀ Yorùbá tí wọn ò mọ Bíbélì, wọ́n ní bí ọmọ ọba jọ ṣòkòtò yóò jọ gídìpá, ọmọ tí ò jọ ṣòkòtò tí ò jọ gídìpá, ó lóókọ tí wọ́n ń pè é, kíni? Ọmọ àlè ni. Ìdí nìyí tí Pétérù nú lẹ́tà rẹ̀ tó náà kọ, Pétérù kínní orí 1 ẹsẹ̀ 15 àti 16, tó fi ní ṣùgbọ́n gẹ́gẹ́ bí ẹni ó pè yín ti jẹ́ mímọ́, bẹ́ẹ̀ ni kí ẹ̀yin náà jẹ́ mímọ́ nínú ìwà yín gbogbo, nítorí a ti kọ pé ẹ jẹ́ mímọ́ nítorí tí mo jẹ́ mímọ́. Bí a ó bá dàbí Kristi ní àbọ̀ rẹ̀, a gbọ́dọ̀ bẹ̀rẹ̀ sí í kọ́ ká sì máa gbé ìgbé ayé bí Kristi nísinsìnyí. Bí a ò bá kọ́ ká sì máa gbé ìgbé ayé bí ti Kristi nísinsìnyí, kò sí bí a ṣe lè dàbí rẹ̀ lábọ̀ rẹ̀.
ìdí nìyẹn tí ẹsẹ̀ bíbélì yìí ẹsẹ̀ ìkẹta sọ wípé ẹnikẹ́ni tó bá ní ìrètí yìí, ìrètí pé òun ó dàbí Kristi ní àbọ̀ rẹ̀ lẹ́ẹ̀kejì, yóò máa jẹ́ mímọ́ bí òun ti jẹ́ mímọ́. Ibi tí abala àkọ́kọ́ ẹ̀kọ́ wa tó ti tẹnubodò tó mú mi nù. Èyí ń wá sún wa síwájú sí abala kejì ẹ̀kọ́ wa, èyí tí a pè ní àfiwé olódodo àti ẹlẹ́ṣẹ̀. Àfiwé olódodo àti ẹlẹ́ṣẹ̀. Èyí sì ní í ṣe pẹ̀lú ẹsẹ̀ ìkẹrin sí ìkẹwàá ìwé tá à ń kẹ́kọ̀ọ́ nínú rẹ̀ yẹn. Jòhánù kínní orí kẹta ẹsẹ̀ ìkẹrin sí ìkẹwàá rẹ̀. Ní abala kejì ẹ̀kọ́ wa yìí, ó ní àpọ́stélì Jọ́ọ̀nù ó ti ṣe àfiwé ẹlẹ́ṣẹ̀ àti olódodo. Ibẹ̀ ló ti ṣe àfiwé ojúlówó ọmọlẹ́yìn Kristi àtayédèrú. Ibẹ̀ ló ti fi àwọn àbùdá ọmọlẹ́yìn Kristi tòótọ́ hàn àti àbùdá àwọn ayédèrú ọmọlẹ́yìn Kristi. Ibẹ̀ ló ti fi àbùdá olódodo àti ẹlẹ́ṣẹ̀ hàn. Ẹ jẹ́ wò wọ́n ní ṣísẹ̀ntẹ̀lé. Kí ni àbùdá àwọn ẹlẹ́ṣẹ̀? Kí ni àbùdá àwọn ọmọlẹ́yìn Kristi ayédèrú? Àbùdá àkọ́kọ́ tí ìwé mímọ́ sọ fún wa nínú ìwé Jòhánù nípa ayédèrú ọmọlẹ́yìn Kristi, nípa ẹlẹ́ṣẹ̀, ó ní wípé wọ́n máa ń fìgbà gbogbo rú òfin Ọlọ́run. Ṣé bíbélì yín wà lọ́wọ́ yín? Ẹ jẹ́ á jọ ka ẹsẹ̀ ìkẹrin yẹn. Ìwé mímọ́ ní ẹnikẹ́ni tó bá ń dẹ́ṣẹ̀ ó ń rú òfin pẹ̀lú, nítorí ẹ̀ṣẹ̀ ni rírú òfin. Àbùdá àkọ́kọ́ àwọn ayédèrú ọmọlẹ́yìn Kristi ó ní pé jojúmọ́ gbogbo ìgbà ni wọ́n máa ń rú òfin Ọlọ́run. Jojúmọ́ ni wọ́n máa ń tàpá sáṣẹ Ọlọ́run. Bọ́lọ́run bá ní ẹ gòkè lọ ìsàlẹ̀ làwọn ó lọ. Ntọ́lọ́run bá ní wọn má ṣeun làwọn ó ṣe. Ntọ́lọ́run bá ní wọn ó ṣe wọn ò ní ṣe. Àbùdá àkọ́kọ́ àwọn ẹlẹ́ṣẹ̀ nu. Àbùdá àkọ́kọ́ àwọn ayédèrú ọmọlẹ́yìn Kristi nìyẹn. Àbùdá kejì wọn ló wà nínú ẹsẹ̀ ìkẹjọ ìwé tá a ti ń kẹ́kọ̀ọ́ yìí. Àbùdá kejì wọn ni pé wọ́n máa ń yọyì nínú ẹ̀ṣẹ̀ ni. Àwọn ayédèrú ọmọlẹ́yìn Kristi láì ní í fi ṣe ipò tí wọ́n dì mú nínú ìjọ. Kódà wọ́n lè jẹ́ pásítọ̀, wọ́n lè jẹ́ bíṣọ̀bù, wọ́n lè jẹ́ wòlíì. Wọ́n máa ń yọyì inú ẹ̀ṣẹ̀ ni. Tẹ́ bá wo ẹsẹ̀ ìkẹjọ ìwé tá a ti ń kẹ́kọ̀ọ́ yẹn, Jòhánù kínní orí kẹta ẹsẹ̀ ìkẹjọ, ó ní ẹni tó bá ń dẹ́ṣẹ̀ tèṣù ni. Nítorí látàtètè kọ́ ṣe lèṣù ti ń dẹ́ṣẹ̀, látọgbà Édẹ́nì lèṣù ti ń dẹ́ṣẹ̀. Nítorí èyí lọmọ Ọlọ́run sì ṣe farahàn kí òun lè pa iṣẹ́ èṣù run. Kí sì ni iṣẹ́ èṣù? Iṣẹ́ ẹ̀ṣẹ̀. Kí ni iṣẹ́ èṣù? Ìwé mímọ́ jẹ́ ó yé wa wípé èṣù Sátánì wá láti pa àti láti parun, láti jí, láti pa àti láti parun. Ṣùgbọ́n Jésù Kristi wá kó lè pa iṣẹ́ èṣù run. Ẹnìkan wá béèrè wípé ṣùgbọ́n èṣù sì ń ṣiṣẹ́ títí dìsinyìí, ṣé Jésù wá ríṣẹ́ rẹ̀ parun báwọn? Parun nínú àyọkà wa yìí, ohun tó túmọ̀ sí ni wípé Jésù Kristi sọ ipá èṣù dáláìlágbára lórí àwọn ọmọ Ọlọ́run. Ó sọpá rẹ̀ dasán, ó sọpá rẹ̀ di òfo. Ó sọdá láìlágbára lórí wọn, torí pé nípa ikú àti àjíǹde Jésù Kristi, Jésù ti ṣẹ́gun èṣù. Ó sì ṣẹ́gun èṣù fún àwọn ọmọlẹ́yìn rẹ̀. Torí náà gbogbo ọmọlẹ́yìn Kristi tó ní ìgbàgbọ́ nínú Jésù tó jẹ́ ojúlówó, èṣù ò ní ipá lórí ayé wọn mọ́. Èṣù ò ní ipá lórí ayé wọn mọ́. Ṣùgbọ́n lórí àwọn ayédèrú ọmọlẹ́yìn Kristi tí wọ́n pọ̀ jù nínú ìjọ ní ìsìn, kódà èṣù ń yọyì inú ayé wọn ni, torí wípé èṣù sì nípa nínú ayé wọn, torí pé wọn ò tí ì dojúlówó. Ìyẹn wá mú béèrè jáde wá, sójúlówó ọmọlẹ́yìn Kristi nìwọ àbáyédèrú? Kọ́mọ rókì nù rẹ̀. Lọ́nà kejì, báwo la ṣe lè ṣèdámọ̀
Kí ni àbùdá àwọn ojúlówó ọmọlẹ́yìn Kristi? Kí ni àbùdá àwọn ojúlówó ọmọlẹ́yìn Kristi? Kí ni àbùdá àwọn olódodo? Àwọn ojúlówó ọmọlẹ́yìn Kristi, àwọn la tún pè ní olódodo. Kí ni àbùdá wọn? Nínú ìwé tá a ti ń kẹ́kọ̀ọ́ yìí, Àpọ́stélì Jọ́ọ̀nù ó fún wa ní àbùdá márùn-ún nípa ojúlówó ọmọlẹ́yìn Kristi. Àbùdá àkọ́kọ́ àwọn olódodo, ojúlówó àwọn ọmọlẹ́yìn Kristi, ó ní wípé ẹlẹ́ṣẹ̀ tá a ti rà padà ni wọ́n. Wípé èèyàn jẹ́ ọmọlẹ́yìn Kristi kò túmọ̀ sí pé kò dẹ́ṣẹ̀ rí, rárá o. Pọ́ọ̀lù nínú lẹ́tà rẹ̀ tó kọ sáwọn ará Róòmù orí 3 ẹsẹ̀ 23 ní gbogbo ènìyàn ló ṣàtìṣẹ̀ tí wọ́n sì ti kùnà ògo Ọlọ́run. Ṣùgbọ́n àbùdá àwọn ọmọlẹ́yìn Kristi àkọ́kọ́ ni wípé bí wọ́n ti ṣẹ̀ tí wọ́n ti kùnà ògo Ọlọ́run, abala kejì ẹsẹ̀ yẹn ni ṣùgbọ́n oore ọ̀fẹ́ Ọlọ́run ló fún wa yí àìnípẹ̀kun. Nínú Róòmù orí 4 ẹsẹ̀ 23 kan náà, orí 4 ẹsẹ̀ 23 ó ní kú ní èrè ẹ̀ṣẹ̀, ṣùgbọ́n ẹ̀bùn ọ̀fẹ́ Ọlọ́run ni ìyè àìnípẹ̀kun nínú Kristi Jésù. Ìyè àìnípẹ̀kun nínú Kristi Jésù nípa oore ọ̀fẹ́ rẹ̀ àti rà wọ́n padà. Ìdí nìyẹn tí Pọ́ọ̀lù kan náà nínú ìwé rẹ̀ tó kọ sí àwọn ará Éfésù orí 2 ẹsẹ̀ 9 tó fi wípé oore ọ̀fẹ́ la fi gbà wá là nípa ìgbàgbọ́, àti èyí ni kì í ṣe tẹ̀yin tìkára yín, ẹ̀bùn Ọlọ́run ni. Torí náà àwọn ọmọlẹ́yìn Kristi tòótọ́ wọn kì í ṣe tí ò dẹ́ṣẹ̀ rí, ṣùgbọ́n wọ́n jẹ́ ẹlẹ́ṣẹ̀ tá a ti rà padà, wọ́n jẹ́ ẹlẹ́ṣẹ̀ tá a ti gbàlà nípa oore ọ̀fẹ́. Torí pé Jésù Kristi ní wíwá rẹ̀ lákọ̀ọ́kọ́ ó ti kó ẹ̀ṣẹ̀ wọn lọ. Ìyẹn lẹ́sẹ̀ 5 fìdí rẹ̀ múlẹ̀ fún wa nígbà tó ní ẹ̀yin sì mọ̀ pé òun farahàn láti mú ẹ̀ṣẹ̀ kúrò, ẹ̀ṣẹ̀ kò sì sí nínú rẹ̀. Ẹ̀yin sì mọ̀ wípé òun, ìyẹn Jésù Kristi, ó farahàn láti mú ẹ̀ṣẹ̀ kúrò, ẹ̀ṣẹ̀ kò sì sí nínú rẹ̀. Nítorí ìdí èyí a rí i wípé ojúlówó ọmọlẹ́yìn Kristi òun làwọn ẹlẹ́ṣẹ̀ tí a ti gbàlà nípa oore ọ̀fẹ́ ìmúkúrò ẹ̀ṣẹ̀ èyí tí Jésù fi ẹ̀mí rẹ̀ ṣe. Ète ìwásáyé Jésù lákọ̀ọ́kọ́, ọ̀kan náà ète ìwásáyé Jésù lákọ̀ọ́kọ́ sì nù láti mú ẹ̀ṣẹ̀ kúrò, láti gba ẹlẹ́ṣẹ̀ là. Àbùdá ẹlẹ́ẹ̀kejì ojúlówó ọmọlẹ́yìn Kristi, ohun ìdámọ̀ ẹlẹ́ẹ̀kejì ojúlówó ọmọlẹ́yìn Kristi òun ni wípé wọn kì í yọ yìí nínú ẹ̀ṣẹ̀. Àwọn ojúlówó ọmọlẹ́yìn Kristi wọn kì í yọ yìí nínú ẹ̀ṣẹ̀. Nínú ìrìn àjò ìgbàgbọ́ láìròtẹ́lẹ̀ wọ́n lè ṣubú, ṣùgbọ́n wọn kì í mọ̀ọ́mọ̀ dẹ́ṣẹ̀. Wọn kì í sì yọ yìí nínú ẹ̀ṣẹ̀. Láìròtẹ́lẹ̀ bí wọ́n bá tiẹ̀ ṣubú sínú ẹ̀ṣẹ̀, wọn ó kábàámọ̀, wọn ó sì ṣe àtúnṣe lẹ́sẹ̀kẹsẹ̀, wọn ó sì tẹ̀síwájú. Ohun kan kejì tá a fi ń dá wọn mọ̀ nù. Tá a bá wá rí ẹni tó lọ́mọ lẹ́yìn Kristi lòun, ṣùgbọ́n tí ń yọ yìí nínú ẹ̀ṣẹ̀, àfihàn ìdánilójú nìyẹn wípé ayédèrú leléyìí. Ojúlówó ọmọlẹ́yìn Kristi kì í yọ yìí nínú ẹ̀ṣẹ̀, kì í gbé nínú ẹ̀ṣẹ̀, kì í mọ̀ọ́mọ̀ dẹ́ṣẹ̀. Ẹ bá rẹ́nikẹ́ni tí mọ̀ọ́mọ̀ dẹ́ṣẹ̀ tí ń yọ yìí nínú ẹ̀ṣẹ̀, àwọn ayédèrú ọmọlẹ́yìn Kristi nìyẹn. Àbùdá ẹlẹ́ẹ̀kẹta tí Jòhánù fi hàn wá nínú ẹsẹ̀ 7 ẹ̀kọ́ wa ló wà, Jòhánù kìíní orí 3. Àbùdá ẹlẹ́ẹ̀kẹta òun náà ni wípé àwọn ojúlówó ọmọlẹ́yìn Kristi, àwọn olódodo, wọ́n máa ń ṣe ń tó tọ́ nígbà tó tọ́, lọ́nà tó tọ́, níbi tó tọ́, sẹ́ni tó tọ́. Àwọn ọmọlẹ́yìn Kristi tòótọ́, àwọn olódodo, àbùdá mìíràn, ìdámọ̀ wọn mìíràn ni pé wọ́n máa ń ṣe ń tó tọ́ nígbà tó tọ́, lọ́nà tó tọ́, níbi tó tọ́, sẹ́ni tó tọ́. Eléyìí lẹ́sẹ̀ 7 sọ fún wa nígbà tó ní ẹ̀yin ọmọ mi, ẹ má ṣe jẹ́ kí ẹnikẹ́ni kí ó tàn yín jẹ o. Ẹni tí ó ń bá ń ṣe òdodo
ó já sólódodo gẹ́gẹ́ bí òun ti ṣe òdodo. Ṣé ẹ rí ọ̀rọ̀ tí a pè ní òdodo òun? A máa sì túmọ̀, pàápàá jùlọ nínú èdè Yorùbá, a máa wò pé òun àti òtítọ́ nǹkan kan náà ni wọ́n jọra wọn lóòótọ́, ṣùgbọ́n wọn kì í ṣe nǹkan kan náà. Lọ́pọ̀lọpọ̀ ìgbà tí mo bá ń ṣètumọ̀ kí là ń pè lódodo, mo máa ń lo àwọn nǹkan tá à ń lò nínú ilé láti ṣàkàwé. Ẹ jẹ́ kí n lo ẹyọ kan àbí méjì. Àkọ́kọ́, àwa tá a ní rédíò kéékèèké tá a máa ń lò níjọ́un tó ní ìlà tínrín tó pupa láàrin. Gbogbo iléeṣẹ́ rédíò kọ̀ọ̀kan ló sì ní nọ́mbà tiẹ̀. Tẹ́ ẹ bá ń yín rédíò yín sórí ìlà tẹ́ ẹ ti fẹ́ orí nọ́mbà iléeṣẹ́ rédíò tẹ́ ẹ fẹ́ lò, tí ó bá tí ì dojú rẹ̀, tí ò tí ì ṣe déédé tí ò tí ì wà ní títọ́ pẹ̀lú nọ́mbà iléeṣẹ́ rédíò, bó ni rédíò yín ó mọ̀ ṣe, yóò mọ̀ rán mú. Ó túmọ̀ sí wípé ìlà yẹn ò tí ì wà ní títọ́ pẹ̀lú nọ́mbà wọn. Àfijọ ayé tí ó bá tí ì wà ní títọ́ pẹ̀lú Ọlọ́run bó ṣe rí nù, yóò mọ̀ rán mú ni. Ohun kan kejì tí mo máa ń fi ń ṣàlàyé òun lẹ̀rọ ìléwọ́ tá à ń gbé kiri ní ìsìn. Mo rò pé nọ́mbà 11 ló ní. Tí ẹ bá tẹ̀ dáadáa tẹ́ ẹ gba 10 nínú 11 hun, tí ẹyọ kan ṣoṣo nú rẹ̀ tó jẹ́ pé iye yín fò kìí ṣe nọ́mbà tó yọ jẹ́lẹ̀ fi sí, tẹ́ wá tẹ̀ ẹ́, ó lè lọ, ṣùgbọ́n tó bá lọ, ẹni ó bá gbé níbi ó ti gbé tí ó sọ ni pé wrong number. Èéṣe? Torí wípé kọ̀tọ́ nọ́mbà wọn ọ̀tọ̀. Torí pé nọ́mbà wọn ọ̀tọ̀. Ìyún ń ṣàkàwé nípa tẹ̀mí. Ayé yòówù tí ó bá tọ́ pẹ̀lú Ọlọ́run ọ̀rọ̀ǹgì ọ̀tọ̀. Torí náà òdodo ń sọ̀rọ̀ nípa wíwà ní déédé pẹ̀lú Ọlọ́run, wíwà ní títọ́ pẹ̀lú Ọlọ́run àti ènìyàn. Ẹni yòówù tó bá wá jẹ́ ojúlówó ọmọlẹ́yìn Kristi yóò wà ní títọ́ pẹ̀lú Ọlọ́run, yóò máa ṣe tó tọ́ nígbà tó tọ́, níbi tó tọ́, lọ́nà tó tọ́, sí ẹni tó tọ́ nígbà gbogbo. Àbùdá ẹlẹ́ẹ̀kẹrin tí Jòhánù sọ fún wa nípa ojúlówó àwọn ọmọlẹ́yìn Kristi, nípa olódodo, ló wà nínú ẹsẹ̀ 9 ìwé tá a ti ń kẹ́kọ̀ọ́ yìí. Àbùdá náà sì ni wípé a bí wọn nípa tọlọ́run ni, irú Ọlọ́run sì ń bẹ nínú wọn. A bí wọn nípa tọlọ́run ni, irú Ọlọ́run sì ń bẹ nínú wọn. Ẹ wo ẹsẹ̀ 9 yẹn, ìwé mímọ́ ní ẹnikẹ́ni tí a ti ipa Ọlọ́run bí kì í dẹ́ṣẹ̀, nítorí irú rẹ̀ ń gbé inú rẹ̀, irú Ọlọ́run ń gbé inú rẹ̀. Kò sì lè dẹ́ṣẹ̀ nítorí pé a ti ipa Ọlọ́run bí. Ẹnikẹ́ni tí a ti ipa Ọlọ́run bí kì í dẹ́ṣẹ̀. Àbùdá ẹlẹ́ẹ̀kẹrin àwọn tí wọ́n jẹ́ ojúlówó ọmọlẹ́yìn Kristi ni a ti ipa Ọlọ́run bí wọn. Wọ́n ti dàtún bí. Wọ́n ti dàtún bí nípa tẹ̀mí. Àpọ́sítélì Jọ́ọ̀nù yìí náà nú ìwé ìhìnrere rẹ̀ tó kọ, ó sì sọ fún wa nípa ẹ̀kọ́ Jésù Kristi, nípa ìbí méjì. Tẹ́ ẹ bá gbàgbé, nínú ìwé ìhìnrere Jọ́ọ̀nù orí 3 ẹsẹ̀ 3 sí 7, bóyá ká kúkú kà á. Jòhánù orí 3 ẹsẹ̀ 3 sí 7, ìwé mímọ́ wípé Jésù dáhùn ó sì wí fún un pé, lóòótọ́ ni mo wí fún ọ, bí kò ṣe pé a tú ènìyàn bí, òun kò lè rí ìjọba Ọlọ́run. Níkódémù wí fún un pé, a ó wá ṣe tún ènìyàn bí nígbà tó ń ti dàgbàlagbà tán? Ó wá lè wọ inú ìyá rẹ̀ lọ nígbà kejì ká sì bí? Jésù dáhùn wípé, lóòótọ́ mo wí fún ọ, bí kò ṣe pé a fi omi àti ẹ̀mí bí ènìyàn, òun kò lè wọ ìjọba Ọlọ́run. Èyí tí a bí nípa ti ara ni, èyí tí a sì bí nípa ti ẹ̀mí ni. Kí ẹnu kí ó má ṣe yà ọ́, nítorí èmi wí fún ọ pé a kò lè ṣe aláìtún yín bí. Ojúlówó ọmọlẹ́yìn Kristi ó ní ẹni tí a ti tún bí nípa ti Ọlọ́run. Ó ti ní ìbí tara láti inú ìyá rẹ̀.
ó sì ní ìbí tẹ̀mí nípa ìgbàgbọ́ rẹ̀ nínú Jésù Kristi nípa tẹ̀mí. Ìbí tara àti tẹ̀mí yìí sì ṣe kókó fún gbogbo ojúlówó ọmọlẹ́yìn Kristi. Ìbí tẹ̀mí yìí ló ń yí ayé wọn padà tí fi máa yàtọ̀ sí ìgbé ayé àwọn aláìgbàgbọ́, ìgbé ayé ẹlẹ́ṣẹ̀. Àbùdá ẹlẹ́ẹ̀karùn-ún tó gbẹ̀yìn tí Jòhánù sọ fún wa nípa ojúlówó ọmọlẹ́yìn Kristi ó ní wípé wọ́n nífẹ̀ẹ́. Àwọn ojúlówó ọmọlẹ́yìn Kristi wọ́n ní ìfẹ́. Ẹsẹ̀ tó gbẹ̀yìn ẹ̀kọ́ wa lọ́sẹ̀ yìí, Jòhánù kínní orí 3 ẹsẹ̀ 9 òun ló sì sọ̀yún fún wa. Ó yẹ jẹ́ a jọ kà ó nínú Bíbélì yìí. Bíbélì wípé nítorí èyí ni àwọn ọmọ Ọlọ́run ń farahàn. Ẹ gbọ́ o. Nítorí èyí ni àwọn ọmọ Ọlọ́run ń farahàn àti àwọn ọmọ Èṣù. Bó ni wọ́n ṣe ń farahàn? Ẹnikẹ́ni tí kò bá ń ṣe òdodo kì í ṣe tọlọ́run. Àti ẹni tí kò fẹ́ràn arákùnrin rẹ̀ kì í ṣe tọlọ́run. Àwọn tèṣù nu. Àwọn tèṣù ni kì í ṣe tó tọ́ nígbà tó tọ́, lọ́nà tó tọ́, níbi tó tọ́, sẹ́ni tó tọ́, olódodo. Àwọn tèṣù ni wọn ì fẹ́ràn arákùnrin àtàrábìnrin wọn. Àbùdá ẹlẹ́ẹ̀karùn-ún tá a fi mọ ojúlówó ọmọlẹ́yìn Kristi nu, ìfẹ́. Wọ́n máa fi gbogbo àyà wọn, gbogbo ọkàn wọn fẹ́ Olúwa Ọlọ́run wọn àti ọmọnìkejì wọn bí ara wọn. Tí ẹ bá sì wo ìwé tí à ń kẹ́kọ̀ọ́ nú rẹ̀ yìí, a ti ẹ̀ lè pè ní ìwé ìfẹ́, tọrọ sọ̀rọ̀ tó pọ̀ nípa ìfẹ́. Nínú orí 2 ẹsẹ̀ 1 sí 11, Jòhánù kínní orí 2 ẹsẹ̀ 1 sí 11, ọ̀rọ̀ ọ̀fẹ́ ni rẹpẹtẹ. Nínú orí 4 ẹsẹ̀ 7 sí 21, ọ̀rọ̀ ọ̀fẹ́ ni rẹpẹtẹ tí Jòhánù sọ. Ìdí nìyí tó fi jẹ́ wípé ìfẹ́ jẹ́ ohun ìdánimọ̀ gédégbé fún ojúlówó ọmọlẹ́yìn Kristi gẹ́gẹ́ bí ẹsẹ̀ 10 yẹn ṣe sọ. Torí náà ẹni yòówù tó bá jẹ́ ojúlówó ọmọlẹ́yìn Kristi, ohun méjì kò ṣeé mọ̀ ní tá a fi ń dá wọn mọ̀. Àbùdá méjì kò ṣeé mọ̀ ní tá a fi ń dá wọn mọ̀ lẹ́sẹ̀ 10 òun ni ìgbé ayé òdodo, ṣíṣe tó tọ́ nígbà tó tọ́, lọ́nà tó tọ́, níbi tó tọ́, sẹ́ni tó tọ́, àti ìfẹ́ sí arákùnrin àtàrábìnrin wọn, sí ọmọnìkejì wọn. Àwọn nǹkan márààrún yìí tí a ti ń sọ látẹ̀ẹ̀kan yìí òun la fi ń dá ojúlówó ọmọlẹ́yìn Kristi mọ̀. À ń mọ̀ wọ́n nípa ìfẹ́, à ń mọ̀ wọ́n nípa ìgbé ayé pé ẹlẹ́ṣẹ̀ tá a ti rà padà ni wọ́n. À ń mọ̀ wọ́n nípa pé wọn kì í yọyì nínú ẹ̀ṣẹ̀. À ń mọ̀ wọ́n nípa pé wọ́n máa ṣe tó tọ́ nígbà tó tọ́, lọ́nà tó tọ́, níbi tó tọ́, sẹ́ni tó tọ́ ní gbogbo ìgbà. À ń mọ̀ wọ́n nípa wípé a bí wọn nípa tọlọ́run, ọmọ Ọlọ́run ni wọ́n ṣe. À ń mọ̀ wọ́n nípa ìfẹ́. Wọ́n ń fi gbogbo àyà wọn, gbogbo ọkàn wọn, gbogbo agbára wọn fẹ́ Olúwa Ọlọ́run wọn àti ọmọnìkejì wọn bí ara wọn. Ibí yìí ni ẹ̀kọ́ wa ti ọ̀sẹ̀ yìí ló ti gúnlẹ̀. Ṣùgbọ́n ká tó wá máa lọ sílé, ó yẹ ká ṣàtẹnumọ́ nǹkan 2 àbí 3 tí a gbọ́dọ̀ dìmú nínú ẹ̀kọ́ yìí. Àkọ́kọ́ ó sì ni wípé Ọlọ́run fẹ́ ọ. Ọlọ́run fẹ́ mi. Ọlọ́run fẹ́ràn gbogbo ènìyàn. Ètò ìgbàlà tọ́lọ́run ṣe nínú Jésù Kristi fún gbogbo ènìyàn nínú ìfẹ́ Ọlọ́run ni. Ìdí nìyẹn tí Paul nínú lẹ́tà rẹ̀ tó kọ tá a kà lẹ́ẹ̀kan nínú ìwé Róòmù orí 5 ẹsẹ̀ 9 tó ní Ọlọ́run fi ìfẹ́ òun pàápàá sí wa hàn ní èyí pé nígbà tí àwa jẹ́ ẹlẹ́ṣẹ̀, Kristi kú fún wa. Ètò ìgbàlà tọ́lọ́run ṣe fún gbogbo ìran ènìyàn láì ní fi sí ẹ̀yà, èdè, àwọ̀, irú.
láti inú ìfẹ́ Ọlọ́run ni. Tọ́lọ́run bá wá fẹ́ wa tó báyìí, ó yẹ káwa náà fẹ́ràn ara wa. Ìdí nìyí tí ìfẹ́ fi jẹ́ ọ̀kan nínú àwọn ohun kò ṣeé mọ̀ní tá a fi ṣèdámọ̀, tó fi jẹ́ ọ̀kan nínú àwọn àbùdá ojúlówó ọmọlẹ́yìn Kristi. Kókó kejì tí mo fẹ́ tẹnumọ́ nínú ẹ̀kọ́ yìí, ó ní pé ẹ̀kọ́ yìí ń fi hàn wá wípé ojúlówó ọmọlẹ́yìn Kristi kì í yọ inú ẹ̀ṣẹ̀, kì í mọ̀ọ́mọ̀ dẹ́ṣẹ̀. Sójúlówó ni ọ́ àbí ayédèrú? Ìwé mímọ́ ta akẹ́kọ̀ọ́ nù rẹ̀ ní gbogbo ẹni tí ń bá ń dẹ́ṣẹ̀ tèṣù ni, kì í ṣe tọlọ́run. Láì ní fi ṣe ipò yòówù tó dì múnú ìjọ Ọlọ́run, tó ń bá mọ̀ọ́mọ̀ dẹ́ṣẹ̀, tó ń yọ inú ẹ̀ṣẹ̀, tó ń yọ ẹ̀ṣẹ̀ dá, tèṣù ni ọ́, èyí ṣe tọlọ́run. Tètè ronúpìwàdà kó tó jù fún ọ. Tètè ronúpìwàdà kó tó jù fún ọ. Àwọn ojúlówó ọmọlẹ́yìn Kristi wọn kì í mọ̀ọ́mọ̀ dẹ́ṣẹ̀, wọn kì í yọ inú ẹ̀ṣẹ̀. Ó ṣeé ṣe láìròtẹ́lẹ̀ kí wọ́n bára wọn nú ẹ̀ṣẹ̀, wọn ní yọ inú rẹ̀, wọn ó kábàámọ̀, wọn ó sì ronúpìwàdà lẹ́sẹ̀kẹsẹ̀, wọn ó sì yí padà sí Ọlọ́run. Lọ́nà kẹta, a rí inú ẹ̀kọ́ yìí gbangba wípé ká máa ṣe tó tọ́ nígbà tó tọ́, lọ́nà tó tọ́, níbi tó tọ́, sẹ́ni tó tọ́. Eléyìí sì jíjọ́ ọ̀kan náà àwọn kò ṣeé mọ̀ ní ìdámọ̀ àbùdá ojúlówó ọmọlẹ́yìn Kristi. Tó bá ní ojúlówó ọmọlẹ́yìn Kristi tó ṣe tó tọ́, nígbà tó tọ́, lọ́nà tó tọ́, níbi tó tọ́, sẹ́ni tó tọ́, àmì ìbéèrè ni ó wà fún ọ. Lọ́nà kẹrin, a rí gbangba nú ẹ̀kọ́ yìí wípé ẹni ọba bí ni làá jọ. Ẹni ọba bí ni làá jọ. Bọ́mọ ọba jọ ṣòkòtò yọjọ kíjìpá, ọmọ tí ọba jọ ṣòkòtò tí ọjọ kíjìpá ńlẹ̀ Yorùbá olóko tá a pè é ọmọ àlè ni. Ẹ̀kọ́ yìí ń kọ́ wa wípé kí èmi àti ẹ̀yin tẹ́ ń gbọ́ mi ká mọ̀ jọ máa lè. Bá a bá jẹ́ ọmọ Ọlọ́run lóòótọ́, tá a sì ń fowókọ Ọlọ́run pè wá, ẹ jẹ́ á fìwà jọ Ọlọ́run. Tá a bá jẹ́ ojúlówó ọmọlẹ́yìn Kristi tòótọ́, tá a ń forúkọ Kristi pè wá, ẹ jẹ́ á fìwà jọ Kristi. Ṣùgbọ́n tó máa ń pera rẹ lọ́mọlẹ́yìn Kristi, tá a rí yàtọ̀ nú ayé rẹ àti tàwọn aláìgbàgbọ́, ayédèrú ni ọ́. Ayédèrú ni ọ́. Ní ìparí, a rí gbangba nú ẹ̀kọ́ yìí wípé gbogbo àwọn tó jójúlówó ọmọlẹ́yìn Kristi ni àwọn tí a bí nípa tọlọ́run, àwọn tó ti dàtún bí. Bí ọ̀rọ̀ kan bá wà nínú ìjọ Ọlọ́run lónìí tá à ń sì túmọ̀, tá à ń sì lò, àtúnbí ni. Àìmọye èèyàn tí mọ̀ọ́mọ̀ dẹ́ṣẹ̀ lónìí ní fira wọn pé àwọn ti dàtúnbí. Ọ̀rọ̀ kan táwọn èèyàn fi ń ta àwọn èèyàn jẹ nú ayé lónìí nìyẹn. Ṣùgbọ́n ẹni yòówù tó bá di àtúnbí lóòótọ́ àti lódodo, ayé ẹ̀ gbọ́dọ̀ yàtọ̀. Ṣùgbọ́n nú ayé ọ̀pọ̀lọpọ̀ tó láwọn ti tọ̀ àtúnbí àríyàtọ̀ ló mú kólórin kan fi kọrin pé ìyàtọ̀ dá. Ẹ̀yin ará ẹ wí ká gbọ́, ìyàtọ̀ dá, onígbàgbọ́ ẹ sọ fún wa o, ohun táwọn kèfèrí ń ṣe lónígbàgbọ́ ń ṣe. O ní láti dàtúnbí, o ní láti di ẹni ìràpadà, a ní láti tún ọ bí, o ní láti ní ìbí méjì kó má bàa kú lẹ́ẹ̀mejì. Ẹni yòówù tí ò bá ní ìrírí ìbí méjì yóò ní ìrírí ikú méjì. Ẹ jẹ́ kí n là á. Ìrírí ìbí àkọ́kọ́ òun lèyí táwọn òbí wa bí wa nípa tara. Ìrírí ìbí ẹlẹ́ẹ̀kejì òun ni èyí tí a bí wa nípa tẹ̀mí nígbà tá a fi ìgbàgbọ́ wa sínú Jésù ní Olúwa àti olùgbàlà ayé wa, tí ó sì rán ẹ̀mí mímọ́ rẹ̀ láti máa gbénú wa, láti yí wa padà kádàbí rẹ̀. Oríṣi ìbí méjì tó wà nù. Bá wá ṣe ní oríṣi ìbí méjì náà la tún ní oríṣi ikú méjì. Ikú tara náà ń bẹ tí gbogbo wa ń kú, tá à ń sì ń bò wá mọ́lẹ̀. Ṣùgbọ́n ikú tẹ̀mí náà ń bẹ
èyí tí ń pín wa ní ìyà ayérayé pẹ̀lú Ọlọ́run tí ń fi wá sínú ìyà ayérayé. Ikú èèyàn òun ni Paul ń sọ̀rọ̀ nípa rẹ̀ nínú ìwé Róòmù orí 6 ẹsẹ̀ 3:20 níbi tó ti wí pé ikú ni èrè ẹ̀ṣẹ̀. Ikú tí ń sọnú ẹsẹ̀ 17 yẹn orí 6 ìwé Róòmù kìí ṣe kú tara tí gbogbo ènìyàn ń kú. Ikú tẹ̀mí ni, ìyapa ayérayé, ìyà ayérayé pẹ̀lú Ọlọ́run ni. Ẹni yòówù tí ò bá ní ìrírí ìbí méjì yóò ní ìrírí ikú méjì, yóò kú ikú tara yóò sì kú ikú tẹ̀mí. Ìwọ olùgbọ́ mi, kọ́ ọ má bàa kú ikú méjì, mo fìyọ́nú Ọlọ́run bẹ̀ ọ́, ní ìbí méjì. Ó wà ní ìkáwọ́ rẹ láti ní ìbí méjì nípa gbígba Jésù Kristi ní Olúwa àti olùgbàlà rẹ, a sì tún ọ bí. Torí náà bá a ti ń lọ lónìí, ẹ jẹ́ n fi ìbéèrè méjì yìí lẹ̀ fún wa ká máa ronú lórí rẹ̀ títí a tún fi pàdé níjọ́ mẹ́jọ. Ìbéèrè àkọ́kọ́ ni pé ṣé a ti tún ọ bí? Ìbéèrè kejì ó ní wípé ṣé o sì ti yàgò kúrò nínú yíyọ yìí nínú ẹ̀ṣẹ̀, sọ mọ̀ọ́mọ̀ dẹ́ṣẹ̀ mọ́? Ìbéèrè kẹta ó ní wípé ṣé òun ṣe ń tó tọ́ nígbà tó tọ́, lọ́nà tó tọ́, níbi tó tọ́, sẹ́ni tó tọ́? Sáyé rẹ tọ́ pẹ̀lú Ọlọ́run, sáyé rẹ tọ́ pẹ̀lú gbogbo èèyàn? Ìdáhùn rẹ sáwọn ìbéèrè mẹ́tẹ̀ẹ̀ta yìí ni ó sọ bí tó ti lo ayérayé rẹ, bóyá lọ́run àpáàdì ni àbí ní párádísè ilé ológo pẹ̀lú Kristi. Ibi tí ẹ̀kọ́ wa lónìí tọ́kọ rẹ̀ tó ti gúnlẹ̀ nù. Ìfẹ́ ọkàn mi ó ní wípé kí o di àtúnbí, ló sì dára fún ọ. Ìfẹ́ ọkàn mi ni pé kó o mọ̀ dẹ́ṣẹ̀ mọ́, mọ̀ dẹ́ṣẹ̀ mọ́, kó o mọ̀ yọ yìí inú ẹ̀ṣẹ̀ mọ́. Ìfẹ́ ọkàn mi ni wípé kí o bẹ̀rẹ̀ sí máa ṣe tó tọ́, nígbà tó tọ́, lọ́nà tó tọ́, níbi tó tọ́, sí Ọlọ́run àti sí gbogbo ènìyàn. K'Ọlọ́run ràn ọ́ àtèmi náà lọ́wọ́ láti ṣe bẹ́ẹ̀ gẹ́gẹ́. Níyìn láti wá ọkọ̀ ẹ̀kọ́ wa tọ̀sẹ̀ ìgúnlẹ̀. Mo fà wá lé àwọn olùkọ́ wa lọ́wọ́ nínú kíláàsì wa gbogbo ní ọjọ́ Olúwa tí ń bọ̀. Àdúrà mi ni wípé Olúwa fún wa ní ìṣíníyè ọ̀tun àti ìṣípayá ọ̀tun nígbà tá a bá ń kẹ́kọ̀ọ́ yìí lọ́jọ́ Olúwa tí ń bọ̀. Yóò sì ràn wá lọ́wọ́ láti má ṣe kọ́ tàbí kọ́ni nìkan, ṣùgbọ́n láti fi ọ̀rọ̀ náà sínú ìṣe, tó bẹ́ẹ̀ tó fi jẹ́ pé ńgbà Jésù bá dé á dàbí rẹ̀ lóòótọ́. Títí ọ̀sẹ̀ tí ń bọ̀ tá a tún máa pàdé. Ire o, ire kàǹkà.